ọ̀fẹ́ mi tó fún ọ. Ó tó. Oore ọ̀fẹ́ mi tó fún ọ. Oore ọ̀fẹ́ tí kò lẹ́gbẹ́. Oore ọ̀fẹ́ mi tó fún ọ. Oore ọ̀fẹ́ mi tó fún ọ. Mo kí gbogbo ẹni tó gbọ́ mi lọ́dẹ̀dẹ̀ aláyọ̀ yìí lórúkọ Jésù, ojú tí ẹ fi ń wò wá kò ní fọ́. Mo kí wa káàbọ̀ lẹ́ẹ̀kan sí àkọ́tún ètò agbára tó ń wáyé lójoojúmọ́ tí a mọ̀ sí orí ọ̀fẹ́ fún ti tòní. Ètò tí ó ń wáyé láti Seed of Life Television, iléeṣẹ́ móhùnmáwòrán tó ń ṣiṣẹ́ ìtànkálẹ̀ àti ìmúgbòòrò ìhìn rere Jésù Kristi. Mo kí wa wípé ojúmọ́ èní ojúmọ́ ayọ̀ ni. Ohun tí ó wà níwájú wa lẹ́ni tí a ó gbéyẹ̀wò òun náà ni a pè ní ìbùkún títẹ̀lé Ọlọ́run. Ìbùkún títẹ̀lé Ọlọ́run. Ẹ jẹ́ kí a gbàdúrà. Ọlọ́run ayérayé, a dúpẹ́ o, a gbé yín ga fún àǹfààní ńlá tí ẹ fi fún wa láti rí ìmọ́lẹ̀ ọjọ́ ìní. Ẹ gba ọpẹ́ wa. Ògo ni forúkọ yín lókè ọ̀run. À ń lọ nínú ọ̀rọ̀ yín, ẹ bá wa sọ̀rọ̀. Ẹ la ọ̀rọ̀ yín yé wa. Ẹ jẹ́ kó yé wa. Ẹnìkan ń gbọ́ mi, mo sọ lórúkọ Olúwa àwọn ọmọ ogun. Ó ti tó ọjọ́ mẹ́ta tó ti ń gba Ọlọ́run gbọ́ fún ìyanu kan. Bó ṣe ń gbọ́rọ̀ yìí láàárọ̀, ìyanu náà tẹ̀ ọ́ lọ́wọ́. Jésù Kristi Olúwa wa. Àmín. Gẹ́gẹ́ bí mo ṣe sọ fún wa, àkórí tó wà níwájú mi lénìí òun náà ni ìbùkún títẹ̀lé Ọlọ́run. Nígbà tí à ń tẹ̀síwájú, ẹ jẹ́ kí a lọ ka ọ̀rọ̀ Ọlọ́run. Mo ń kà láti inú ìwé Psalm 84. Màá kà láti ẹsẹ̀ 4 sí 7, ẹsẹ̀ 4 sí 7. Ìbùkún ni fún àwọn tí ń gbé inú ilé rẹ̀, wọn ó máa yìn ọ́ síbẹ̀. Ìbùkún ni fún ènìyàn náà, ipa ẹni tí ó wà nínú rẹ̀, lé ọkàn ẹni tí ọ̀nà rẹ̀ wà. Àwọn tí ń la àfonífojì omijé lọ, wọn ó sọ ọ́ di kànga. Àkọ́rọ̀ òjò sì fi ìbùkún bò ó. Wọ́n ń lọ láti ipa dé ipa. Ní Síónì ni àwọn yọ̀ níwájú Ọlọ́run. Olúwa Ọlọ́run àwọn ọmọ ogun, gbọ́ àdúrà mi. Fi etí sí Ọlọ́run Jákọ́bù. Àwọn tí mo ń gbìyànjú láti ṣàlàyé fún wa láàárọ̀ yìí nínú ìbùkún tó wà nínú títẹ̀lé Ọlọ́run. Àdéhùn máa ń wà láàrin ènìyàn méjì nígbà tí wọ́n bá jọ ní àjọṣe papọ̀. Bí àjọṣe papọ̀ ènìyàn méjì bá gbọ́ngbọ́n, ohun tó máa ń ṣẹlẹ̀ ní wípé lẹ́yìn ìrìn àjò wọn tàbí lẹ́yìn àjọṣepọ̀ wọn, ó máa ń ní àyọrísí tàbí ohun tí a lè pè ní èrè ìbáṣepapọ̀. Títẹ̀lé ara ẹni ó ní í ṣe pẹ̀lú àdéhùn láàrin ènìyàn méjì. Bí ènìyàn méjì bá sì ní àdéhùn, ohun tó dájú ni wípé wọn ó jọ máa ní àfojúsùn. Kí ni àbáyọrí àdéhùn àwọn? Kí ni àbáyọrí ọ̀rẹ́ àwọn méjèèjì? Ẹ̀gbọ́n táwọn bàbá wa pé ìbáraẹnidọ́rẹ̀ẹ́ ni. Wọ́n ní àkóbá ní ìyára wọn. Ó túmọ̀ sí wípé bí ènìyàn méjì bá jọ ń rìn papọ̀, tó bá jẹ́ wípé ìrìn àkóbá òun ni wọ́n jọ ń bára wọn rìn, ìtumọ̀ rẹ̀ ni wípé àbáyọrí sí ìrìn àjò wọn náà ni àkóbá, èyí tó sì lè yọrí sí ohunkóhun táàtì ẹ̀ lè máa fẹnu sọ. Now, ìbáṣepọ̀ rẹ, ìrìn àjò rẹ pẹ̀lú Ọlọ́run òun ni nǹkan tí mo fẹ́ yànnàná láàárọ̀ yìí. Ṣùgbọ́n ká tó tẹ̀síwájú, àwọn ènìyàn kan náà ti bá Ọlọ́run rìn nínú Bíbélì tí a kà gẹ́gẹ́ bí ìdánilójú fún ẹnìkan náà tó ń gbọ́ mi, tó ń wòye wípé ìrìn àjò tí mò ń bá Ọlọ́run yìí kí ni àbáyọrí sí rẹ̀. Ẹni àkọ́kọ́ tí màá fi bá wa sọ̀rọ̀ òun náà ni Ábúráhámù. Ẹni tó jẹ́ wípé ìrìn àjò Ábúráhámù àti Ọlọ́run ó yọrí sí ìlérí àti májẹ̀mú tí ò parẹ́ mọ́ títí di àárọ̀ yìí. Ìwọ náà ti ń bá Ọlọ́run rìn. Àfojúsùn rẹ ni wípé ní ọjọ́ kan yóò yọrí síbì kan. Má gbàgbé o, àwọn kan ti ṣe ó pé wọn. Lórúkọ Jésù, níwọ̀n bí ìwọ náà ti ń tẹ̀lé Ọlọ́run yóò pé ọ. Ẹ jẹ́ ká tún wo ẹlòmíràn láàrin àwọn obìnrin. Hánà ó bá Ọlọ́run rìn lọ́pọ̀lọpọ̀. Ó tẹ̀lé Ọlọ́run. Àyọrísí rẹ̀ náà ni wípé a mú ẹ̀gàn rẹ̀ kúrò. Tátó lẹ́lòmíràn tí màá tó fi ṣàkàwé fún wa. Eléyìí lágbára. Bíbélì sọ wípé Énọ́kù bá Ọlọ́run rìn kò sì sí mọ́. Mo wá bẹ̀rẹ̀ sí ní ṣe àyẹ̀wò kí ni ìtumọ̀ wípé Énọ́kù bá Ọlọ́run rìn tí ó sì sí mọ́. Ó túmọ̀ sí wípé ó bá Ọlọ́run rìn ó sì parẹ́ nínú ayé yìí. Ó bá Ọlọ́run rìn kò bá ayé yìí rẹ́. Nǹkan mi tí màá fẹ́ kó fojú wò nìyẹn nínú ìbá bíbá Ọlọ́run rìn.
bíbá ọlọ́run rìn, títẹ̀lé ọlọ́run ó ní í ṣe pẹ̀lú ìbá ọlọ́run rẹ láì bá ayé rẹ mọ́. ẹ jẹ́ kí n tún mú ẹlòmíràn wá. Dáfídì ó bá ọlọ́run rìn, ó sì di ìmúṣẹ ìran Jésè. Ó tẹ̀lé ọlọ́run, ojú kò sì tì. Ìwọ náà ti ń tẹ̀lé ọlọ́run, ó ti tó ọjọ́ mẹ́ta tó ti ń gba ọlọ́run gbọ́. Lórúkọ Jésù ojú kò ní tì ọ́. Jóòbù náà bákan náà, ẹni tí gbogbo wa lè sọ yìí pé ó jẹ́ ọ̀rẹ́ ọlọ́run tímọ́tímọ́. Lúsífẹ́rì ti gbìyànjú láti já Jóòbù padà kúrò lẹ́yìn ọlọ́run, torí pé mọ̀ wípé ní àkókò tí à ń fi Jóòbù hàn gẹ́gẹ́ bí ẹnìkan tó yege nínú títẹ̀lé ọlọ́run ní àkókò tiẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ èèyàn nínú Bíbélì òun la rí àkàwé bí wọ́n ṣe tẹ̀lé ọlọ́run tó sì jẹ́ wípé ohun tó padà yọrí sí òun náà ní ìbùkún tó wà fún títẹ̀lé ọlọ́run ó pọ̀. Ẹ jẹ́ kí n mẹ́nuba díẹ̀ nínú rẹ̀. Àkọ́kọ́ ni wípé ìgbàlà wa ó dájú, ìgbàlà rẹ ó dájú níwọ̀n ìgbà tí o bá ti ń tẹ̀lé ọlọ́run. Gbọ́, à ń kà nínú ọ̀rọ̀ ọlọ́run ní ìgbà dé ìgbà wípé ènìyàn tí a bí nínú obìnrin, ènìyàn kò ní orí ọ̀fẹ́ láti sin ọ̀gá méjì papọ̀ lẹ́ẹ̀kan ṣoṣo. Èyí tó túmọ̀ sí wípé ẹni tó ń tẹ̀lé òun ni ẹrú ẹni tí ìwọ ń ṣe. Bí ìwọ bá yàn láti tẹ̀lé Sátánì, ó túmọ̀ sí wípé ó jẹ́ ẹrú Sátánì. Ẹni tí ènìyàn bá yàn láti tẹ̀lé òun ni ẹrú ẹni tí òun ń ṣe. Bí ènìyàn bá yàn láti tẹ̀lé ọlọ́run, ó jẹ́ ọmọ ọlọ́run, ìgbàlà rẹ̀ dájú. Ohun kan mìíràn tó dájú gẹ́gẹ́ bí ìbùkún títẹ̀lé ọlọ́run òun ní ìjọba ọ̀run. Bíbélì sọ pé àǹfààní kíni fún ènìyàn tó jèrè gbogbo ayé yìí tó wá sọ ẹ̀mí rẹ̀ nù. Ẹnìkan gbọ́ mi láàárọ̀ yìí, ó tẹ̀lé ọlọ́run lótìtọ́ àti lódodo. O lè máa wòye bí ẹni wípé o ò tí ì ralẹ̀, o ò tí ì kọ́lé. Àkókò sì wà fún ọ. Níwọ̀n ìgbà tí ẹ̀mí rẹ bá sì wà, ìrètí ń bẹ nínú ayé yìí. Gẹ́gẹ́ bí olùtẹ̀lé, ara ìbùkún tó wà ní wípé a ó di aṣẹ́gun, a ó sì ju aṣẹ́gun lọ. Jésù Kristi ló wá sọ fún wa wípé nínú ayé a ó rí ìpọ́njú, ṣùgbọ́n ká tújú ká torí pé òun ti ṣẹ́gun. Ṣùgbọ́n gbọ́, o bó bá tẹ̀lé, kò sí bí ìbùkún ìṣẹ̀lẹ̀ wá sórí rẹ̀. Ìbùkún aṣẹ́gun àti ìbùkún àjogún. Nǹkan mìíràn ni wípé nínú ayé yìí ó dájú bí a bá tẹ̀lé ọlọ́run bó ṣe yẹ ká tẹ̀lé, àwa la ó jogún àwọn kèfèrí gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ọlọ́run ṣe sọ. Àwọn nǹkan tó wà ńbẹ̀ ó pọ̀. Ẹ jẹ́ ká jọ wo kí ni ẹsẹ̀ ìkẹjọ Psalm 84 yẹn sọ. Ó ní Olúwa Ọlọ́run àwọn ọmọ ogun gbọ́ àdúrà mi. Ìyẹn ni wípé bí ènìyàn bá ń tẹ̀lé, yóò yá ènìyàn lẹ́nu láti lè máa gbàdúrà sí, yóò yá wa lẹ́nu láti lè máa béèrè fún ìdáhùn ẹ̀bẹ̀ àdúrà wa. Ó gbọ́ àdúrà Dáfídì, yóò gbọ́ tiẹ̀ náà. Irú ayé wo wá lè ní wáyé? Àdìsá. Láì oko àgbàdo mi òkè ọ̀hún, òun náà kọ́ kò gbójú báyìí lọ. Ní ìrètí tí n bá débi ọ̀pẹ ìgbó, òun náà máa gbó, ó máa kó lọ́jà láti lọ sọ́ta. Ayé ìṣú mi. Àdìsá, gbogbo àrùn yìí. Ètò kan mú gbogbo. Ètò òun náà wá sọ fún ẹ. Orí ọ̀fẹ́ ọjọ́ òní. Nígbà wo ni ètò náà? Ní aago 6 sígbà wo? Sí aago 6 àràárọ̀. Bí ilé iṣẹ́ ìmáwòrán báwọn. Ohun tí mo fẹ́ fi ṣe àkótán rẹ̀, òun ni mo pè ní orí ọ̀fẹ́. Gẹ́gẹ́ bó ṣe jí láàárọ̀ yìí, jẹ́wọ́ náà mọ̀ ipò nílò orí ọ̀fẹ́. Òun nìkan ló lè tẹ̀lé tó lè fún ọ ní orí ọ̀fẹ́ yẹn o. Ǹjẹ́ wọn náà fiyèsí wípé orí ọ̀fẹ́ tàná ó ṣiṣẹ́ fún ti tàná, tójúmọ́ èní ó yẹ kó yàtọ̀. Mo gbàdúrà fún ẹnìkan tó ń gbọ́ mi láàárọ̀ yìí wípé lórúkọ Jésù Kristi ti Násárẹ́tì, orí ọ̀fẹ́ tó nílò láti tayọ láàrin àwọn akẹgbẹ́ rẹ, nínú iléeṣẹ́ rẹ, nínú ìrìnà, nínú ọkọ̀ ní tàbí níbi gbogbo tí ìbáwò kó wà tó wà lénìí, lórúkọ Jésù orí ọ̀fẹ́ tó tó Ọlọ́run yóò yọ̀ǹda rẹ̀ fún. Orí ọ̀fẹ́ ó pọ̀ fún ẹni tó ń tẹ̀lé Ọlọ́run. Now, ó ní nǹkan tí a lè pè tí òyìnbó ń pè ní condition fún ènìyàn láti tẹ̀lé láti jẹ́ alábùkún fún. Ohun tó ṣe pàtàkì jù òun ni ìgbọ́ràn. Bí ènìyàn yóò bá tẹ̀lé, yóò gbọ́ràn. Ẹ jẹ́ ká lọ wo kí ni ọ̀rọ̀ Ọlọ́run sọ nípa títẹ̀lé nínú ìwé Deuteronomy orí 28 ẹsẹ̀ ìkejì rẹ̀. Deuteronomy 28 verse 2. Kí ni nǹkan tí ọ̀rọ̀ Ọlọ́run sọ? Ó ń pàkíyèsí wá sí ohun kankan. Ó ní gbogbo ìbùkún wọ̀nyí yóò sì ṣẹ sórí rẹ, yóò sì bá ọ bí
ìwọ bá fetí sí ohùn Olúwa Ọlọ́run rẹ. Condition tó wà fún ìbùkún òun ni ìgbọràn sí àṣẹ rẹ̀, ìgbọràn sí ohun gbogbo tó bá ní ṣe pẹ̀lú títẹ̀lé. Bí ènìyàn méjì bá ní àdéhùn láti máa tẹ̀lé ara wọn, fún wọn láti ní àyọrísí, wọn ò ní nǹkan tí òyìnbó ń pè ní terms and conditions. The only term, ohun kan ṣoṣo tó dára fún ọ láti ṣe òní láti gbọ́ ọ̀rọ̀. Abraham bá rìn, ó di bàbá orílẹ̀-èdè, ó di bàbá ìgbàgbọ́. Ìbùkún rẹ̀ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Ọlọ́run ṣe ṣàlàyé rẹ̀ fún wa, ó pọ̀ tó bẹ́ẹ̀, ó dàbí ìràwọ̀ ojú ọ̀run, ó dàbí iyanrìn etí òkun. Èyí tó túmọ̀ sí wípé bí Abraham ò bá gbọ́ràn ni, ó ṣeé ṣe kí ìmúṣẹ mọ́ wà fún. Ẹnìkan náà ń gbọ́ mi láàárọ̀ yìí, ohun tó nílò náà ni kó gbọ́ràn fún ìmúṣẹ títẹ̀lé. O ti ń tẹ̀lé, kódà wọ́n ti ń pè ọ́ ní bàbá Jésù, wọ́n ti ń pè ọ́ ní ìyá Màríà, wọ́n ti mọ̀ ọ́ ní àkókò tó ń lọ sílé ìjọsìn. Bó ṣe ń tẹ̀lé yẹn tó, ǹjẹ́ o mọ̀ yí pé ìgbọràn rẹ ò tó, ó ní ó jẹ́ kádùrá rẹ kó gbà. Pinnu lọ́kàn rẹ lénìí láti gbọ́ràn sí àṣẹ rẹ̀. Pinnu lọ́kàn rẹ lénìí láti rí orí ọ̀fẹ́ tó gbọngbọ́n gbà fún ọ nínú ìrìn àjò bó ṣe ń tẹ̀lé Jésù Kristi Olúwa wa. Lákòótán, ohun tó nílò ni wípé kó o fi ayé rẹ fún lákọ̀tún, yọ̀ǹda rẹ̀ fún ní pátápátá láì ṣẹ́kù kan. Wo bí mo rí nǹkan kan nínú ìrìn àjò Ọlọ́run àti Abrahamu kí n tó dá lódó máa sọ fún ọ. Ìyẹn jẹ́ ká wo kí ni ọjọ́ orí Abrahamu. Nígbà tí Abrahamu wà ní 99 ọmọ ọdún 99, Ọlọ́run wa ó ní ìránṣẹ́ mi, ọ̀rẹ́ mi, ẹni tó ń retí ìpadàbọ̀ mi láti dáhùn sí ẹ̀bẹ̀ àdúrà rẹ̀, rìn kó pé níwájú mi. Níwòyí àmọ́dún ni nǹkan tá a gbọ́ lẹ́yìn rẹ̀. Lẹ́yìn ibẹ̀ ìwò àwọn áńgẹ́lì wọn ni níwòyí àmọ́dún, ìwòyí àmọ́dún yẹn dẹ̀ dé 99 + 1 ó jẹ́ 100. Títẹ̀lé ó ní ṣe pẹ̀lú ìgbọràn lẹ́kùnrẹ́rẹ́. Lórúkọ Jésù Kristi ti Násárẹ́tì, bó ṣe gbọ́rọ̀ yìí láàárọ̀ yìí, ọ̀nà rẹ kó là. Má gbàgbé o, àkọ́tún ètò yìí ń tẹ̀síwájú ní ọjọ́ ọ̀la. Darapọ̀ mọ́ àwọn akẹgbẹ́ mi fún àǹfààní ẹ̀yin tẹ́ ń wò wá fún ìgbà àkọ́kọ́. Ẹ má gbàgbé láti rí pé ẹ tẹ bọ́tìnì pupa àti tí a lè pè ní subscribe button àti àmì aago eléyìí tí ó máa rán wa létí lákọ̀tún ní gbogbo ìgbà, ní gbogbo àkókò tí a bá ti ní ètò yìí, a ó máa pín fún wa. Ìwọ náà gbìyànjú láti máa pín fún ẹlòmíràn. Lórúkọ Jésù Kristi ti Násárẹ́tì, a ó tún ní ìpàdé ayọ̀. Ẹ jẹ́ kí a gbàdúrà. Ayérayé, a dúpẹ́ fún ọ̀rọ̀ yín tó tọ̀ wá lónìí. Ògo ni forúkọ yín lókè ọ̀run. A gbé yín ga nítorí pé ọ̀rọ̀ yìí yóò yé wa, yóò sì yé wa. Ọkàn kan ń gbọ́ mi, ìpinnu rẹ̀ yẹn láti padà lẹ́yìn Ọlọ́run nítorí pé o gbọ́rọ̀ yìí lẹ́nìí, ó sì pinnu láti padà sí ọ̀dọ̀ Ọlọ́run. Ẹ̀mí mọ́ kó ràn ọ́ lọ́wọ́, kó rọ̀ ọ́ ní agbára, kó kún ọ fún okun ọ̀tun, orí ọ̀fẹ́ rẹ̀ kó tó fún ọ. Jésù Kristi Olúwa wa, àmín.